Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alára 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé tí a ti ń sọ̀rọ̀ bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde ní ẹnu àwa. Ẹ̀yin olùgbọ́ wa dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ̀sí fún wò wá kò ní fọ́, etí tẹ̀sí fi ń gbọ́ wa kò ní di. Ajíbádé Emmanuel Olúwatómọ̀ náà ni oníròyìn fún títí òní. Ìròyìn tí mo mú wá lónìí ni ọ̀rọ̀ tí Tinubu sọ. Ó ní ààbò ni yóò pinnu ibi tí àwọn ọmọ NYSC yóò ti ṣiṣẹ́. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sọ pé láti ìsinsìnyí lọ, ààbò yóò jẹ́ ohun pàtàkì tí ìjọba máa wò kí wọ́n tó rán àwọn ọmọ ẹgbẹ́ National Youth Service Corps tí a mọ̀ sí NYSC lọ sí àwọn ìpínlẹ̀ láti ṣe iṣẹ́ ọdún wọn. Ààrẹ náà sọ pé ìjọba kò ní fi ẹ̀mí àwọn ọ̀dọ́ tó ń ṣe iṣẹ́ orílẹ̀-èdè sínú ewu. Ó ní kí wọ́n tó fi ọmọ NYSC ránṣẹ́ sí ìpínlẹ̀ kankan, àwọn aláṣẹ yóò kọ́kọ́ ṣe àyẹ̀wò bóyá agbègbè náà dáa bò. Ó ṣàlàyé pé ìgbésẹ̀ yìí jẹ́ láti dáàbò bo àwọn ọ̀dọ́ tó ń fi àkókò wọn sin orílẹ̀-èdè kí wọ́n sì lè ṣe iṣẹ́ wọn láìsí ìbẹ̀rù. Ààrẹ náà tún sọ pé ìjọba mọ̀ pé àwọn ìṣòro ààbò ti wà ní àwọn agbègbè kan. Nítorí náà, ó ṣe pàtàkì kí gbogbo ìpinnu tó ní ṣe pẹ̀lú fífi àwọn ọmọ NYSC sí ibi iṣẹ́ máa dá lórí àlàyé ààbò tó péye. Ó ní ààbò àwọn ọmọ wa jẹ́ ohun tó ṣe pàtàkì. A kò ní fi wọ́n sí ibi tí ó ti léwu ẹ̀mí wọn. Àwọn aláṣẹ NYSC sọ wípé wọ́n máa bá àwọn ilé-iṣẹ́ ààbò ṣiṣẹ́ láti gba ìsọfúnni tó dájú nípa gbogbo ìpínlẹ̀ kí wọ́n lè ṣe ìpín ọmọ ẹgbẹ́. Wọ́n ní bí àlàyé bá fi hàn pé agbègbè kan kò dáàbò bò, wọ́n lè yan ìpínlẹ̀ míì fún àwọn ọmọ NYSC. Ọ̀pọ̀ àwọn ọmọ NYSC àti àwọn tó fẹ́ darapọ̀ mọ́ ètò náà sọ pé inú wọn dùn sí ìpinnu yìí. Wọ́n ní ó máa mú kí àwọn òbí túbọ̀ ní ìgboyà láti jẹ́ kí àwọn ọmọ wọn kópa nínú iṣẹ́ orílẹ̀-èdè. Ọ̀kan lára àwọn ọmọ tó ń retí ìpín rẹ̀ sọ pé a fẹ́ lọ ṣiṣẹ́ fún orílẹ̀-èdè wa, ṣùgbọ́n a tún fẹ́ rí i dájú pé ààbò wa wà. Àwọn òbí kan sọ pé ọ̀pọ̀ ọdún ni wọ́n ti ń ní ìbànújẹ́ nípa fífi àwọn ọmọ wọn ránṣẹ́ sí àwọn agbègbè tí ìṣòro ààbò wà. Wọ́n ní ìpinnu tuntun yìí lè mú kí ìgbàgbọ́ àwọn ènìyàn nínú ètò NYSC túbọ̀ lágbára. Àwọn amòfin àti àwọn amòye lórí ọ̀rọ̀ ààbò sọ pé ó dára kí gbogbo ìgbésẹ̀ tó ní ṣe pẹ̀lú àwọn ọ̀dọ́ jẹ́ ààbò ní àkókò tí wọ́n máa gbé yẹ̀wò. Wọ́n tún sọ pé ó ṣe pàtàkì kí ìjọba máa bá a lọ láti mú ààbò dára sí ní gbogbo agbègbè orílẹ̀-èdè kí gbogbo àwọn ọmọ NYSC lè ṣiṣẹ́ níbi gbogbo láìsí ìbẹ̀rù. Ní ìparí, ìjọba àpapọ̀ sọ pé wọ́n ní láti jẹ́ kí ètò NYSC máa tẹ̀síwájú ní àlàáfíà kí àwọn ọ̀dọ́ lè fi gbogbo ọkàn wọn sin orílẹ̀-èdè nígbà tí ìjọba sì ń ṣiṣẹ́ láti dáàbò bo ẹ̀mí wọn ní gbogbo ibi tí wọ́n bá wà. Ẹ ṣé báyìí ní àrìmọ́ fún ìròyìn títí òní. Ẹ ṣé bí ẹ kúkú ṣe ń bá wa kálọ. Ó dàbọ̀. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo